wọn rẹ̀ òdiwọ̀n rẹ̀ á fi múdù wọn kì í ṣe wúwo níta fẹ́ yọ ńlọyẹ ká wò bí òdiwọ̀n rẹ̀ pẹ̀lú múdù nítorí pé ń bẹ náà àwọn olùmọ̀ àwọn tó ń sọ pé tó bá pé rice la fẹ́ yọ tí a bá yọ Zakātul Fitr tèèyàn kan yóò máa wọn kìlógíráàmù 2 ó lé gíráàmù 180 tó bá sì jẹ́ dẹ́bínù ni yóò wọn kìlógíráàmù 1 àti gíráàmù 160 tó bá sì jẹ oúnjẹ míì ni ó lè wọn nǹkan míì tó bá pé lóun la fẹ́ wò ẹ rí i pé gíráàmù yẹn ò jọra wọn tó bá pé ráìsì àbí bíi alikama òun máa wọn 2.4 grams àbí 2.4 kilograms tó bá sì jẹ́ wípé ìntàfẹ́ yọ yẹn bá jẹ́ dẹ́bìnì yóò máa wọn 1.6 grams so eléyìí báyìí kò jọra wọn so ṣùgbọ́n gbogbo ẹ̀ iye tí wọ́n ní ká yọ náà la yọ ṣé iye ló yẹ ká wò ni àbí wúwo ń tá a fẹ́ yọ torí ẹ̀ ní nílẹ̀ lárúbáwá tí wọ́n bá yọ wọ́n ti ṣe àwọn àpò ráìsì kéékèèké tí wọ́n fi òdiwọ̀n Zakātul Fitr èèyàn kọ̀ọ̀kan sí wọ́n wá sọ pé ó jẹ́ 2.4 kilograms so àkọ́kọ́ ṣẹ̀rí ọ̀bẹ wa wípé ká fi wúwo wọn nítorí pé oríṣi oúnjẹ márààrún tá a dárúkọ alikama ọkà bàbà dẹbínù zabib àti wàrà gbígbẹ tí a bá mú múdù mẹ́rin ọ̀kọ̀ọ̀kan wọn sọ́tọ̀ọ̀tọ̀ táwa gbé sórí òṣùwọ̀n tá à ń fi wọn wúwo nǹkan ẹ̀rí pọ́tọ̀ọ̀tọ̀ ní nọ́mbà tó kọ́kọ́ mú jáde so a sì sọ wípé òdiwọ̀n táyọ̀ ń Zakātul Fitr fẹ́yìn ọ̀kọ̀ọ̀kan níbi súnà ànábì ti sọ torí pé súnà ànábì sallallahu alaihi wasallam ní tó ń wò ní iye ń tá a ní kọ́ yọ kìí ṣe òṣùwọ̀n bó ti ṣe wúwo tó torí délé ń tá a máa wò nù níbi tó bá fẹ́ yọ ráìsì ọmọ tó wúwo tí ráìsì ó wúwo kìí ṣe bẹ́ẹ̀ lẹ́wọ́ wúwo bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ó sì fẹ́ yọ thermovita tí ẹ̀dọ̀ náà sínú mọ́tò bákan náà kọ́ ni ọ wọ̀n pẹ̀lú ráìsì bẹ́ẹ̀ ni tó bá gbé gàrí ló fẹ́ wọ̀n kò ní wọ̀n kankan náà nítorí pé wúwo àwọn nǹkan wọ̀nyí yàtọ̀ ṣùgbọ́n òdiwọ̀n tó bá ti wọn múdù 4 tèèyàn kan torí délé yìí kí wọ́n á ní múdù yẹn múdù tó bá sọ múdù nínú ṣẹ̀ríyà ìtàgbà lérò pẹ̀lú rẹ̀ ni Muddu-n-Nabiyy sallallahu alayhi wa sallam múdù ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá ti sọ pé múdù ànábì ó túmọ̀ sí pé múdù ẹlòmínà wà múdù tá a fẹ́ lò oníta ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò wá síbi tá a ti lè ma báwo ni múdù ànábì ti rí pàtó àfi ní Madina bẹ́ẹ̀ ni ní òfin ṣẹ̀ríà sọ wọ́n ní múdù tí wọ́n ń lò ní al-Iraq múdù tí wọ́n ń lò ní Madina wà múdù ti Madina òun náà là ń fi ṣòfin kìí ṣe tìlómi Abu Yusuf rahimahullah àgbà nínú àwọn ọmọ kéwú al-Imam Abi Hanifa ó wá sí al-Madina ó wá láti wá kọ́ kéwú al-Imam Malik ìgbà tí wọ́n wá ń jọ ń sọ̀rọ̀ pẹ̀lú apá kan nínú àwọn ọmọ kéwú Imam Malik ibi tí wọ́n ti wọ́n fọ̀rọ̀ wérọ̀ ni pé àáfàá ti wá Imam Malik òun ni fíkò tiẹ̀ ló lóòrìn jù òun náà ló sì yẹ ká tẹ̀lé ju ti ìmáàmù tìyín tọ́jú àáfàá yẹn Abu Hanifa lọ. lápèjúwe wọ́n ní múdù yìí múdù ànábì nù sallallahu alaihi wa sallam òní wọ́n ń lò láyé ànábì sallallahu alaihi wa sallam àwọn èèyàn tó wà láyé nígbà náà wọ́n rí àwọn náà fi máa ń sọwọ́ sáwọn ọmọ wọn kálukú tún ní múdù yẹn lé pé múdù ànábì ni ìgbà táwọn ọmọ náà ó di bàbá àwọn náà tún fi lé ọmọ wọn lọ́wọ́ ìgbà táwọn ọmọ náà di bàbá àwọn náà tún fi lé ọmọ lọ́wọ́ títí tó fi dórí ayé Máàlíkù ìgbà tó á da ayé Máàlíkù wọn sọ pé múdù ni ṣé ọ̀rọ̀ Máàlíkù lágbọ́ ni àbí ti Abu Hanifa tó ń sọ ní Iraq tí wọn fi tìkára tó nàbì ni tó nítorí ìdí eléyìí ni wọ́n ṣe sọ pé tá à ń bá ń sọ̀rọ̀ múdù tá à ń bá ń sọ̀rọ̀ sọ́à múdù ńlá gbogbo ẹ̀ tànàbì sallallahu alaihi wasallam náà gbà lérò ìyẹn múdù al-Madina sọ́ọ̀rù al-Madina múdù ẹyọkan ni nínú 4 tí ń jẹ́ sọ́à
ìyẹn ni pé múdù mẹ́rin ni wọ́n ń pè ní sọ́ọ̀rù kan. so múdù eléyìí tí yóò jẹ́ Zakātul Fitr fún èèyàn kan ìbá àjọmọdé ìbá àjàgbàlagbà òun náà ní mẹ́rin òun lọ́jọ́ sọ́ọ̀rù kan òun láti máa yọ Zakātul Fitr. múdù mẹ́rin fèèyàn kan múdù mẹ́rin fèèyàn kan. eléyìí tó túmọ̀ sí pé tó bá pé ọkùnrin bá níyàwó kò sì tí ì ju òun àti ìyàwó rẹ̀ lọ ọkọ ni ó máa yọ fún ìyàwó rẹ̀. ká bá bi ọ́ léèrè pé ọkọ fẹ́ yọ Zakātul Fitr yìí fún òun àti ìyàwó rẹ̀ múdù mélòó ní ọ̀yọ́ á fi mẹ́rin á tún fi kún mẹ́rin ó di mẹ́jọ. a jẹ́ pé múdù mẹ́jọ òun náà lọ́kọ yọ fún ara rẹ̀ àti ìyàwó rẹ̀. ọkọ yìí ó ti bímọ kan òun ìyàwó àtọmọ kan 4 lọ́nà 3 ó di 12. a jẹ́ pé múdù 12 iná ni ó yọ fúnlé rẹ̀. bàbá tó wá lọ́mọ 10 ńkọ́ àtòhun àtìyàwó rẹ̀ a jẹ́ pé ọmọ 10 40 múdù òhun àtìyàwó rẹ̀ múdù 8 ó di múdù 52 múdù 52 òní ọ̀yọ́ yóò sì wọ́n pérépéré tí ò gbọ́dọ̀ dín só lè lé ìyapa láàrin àwọn fuqaha. ìyẹn ní pé sáà lè wọ́n lé ìyapa láàrin àwọn fuqaha. apá kan ni wọ́n ní rárá tẹ́ ẹ bá fi kún ẹ ti ṣe tí wọ́n fi bẹ̀yìn nítorí pé múdù 4 péré wọ́n ní ká yọ fèèyàn kan. tí wọ́n bá ṣe ní múdù 4.5 ó ti ṣe tí wọ́n fi bẹ̀ ọ́ kọ́ máa lọ já sí pé ọwọ́ abẹ́ hadith anabi sallallahu alayhi wa sallam tó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd. eléyìí jẹ́ àgbọ́yé àwọn ìmáàmù Malik. ìgbà tí ìmáàmù Ahmad òun sọ pé ṣébólú wa sọ pé faman tatawwa'a khayran fahuwa khayrun lahu. téèyàn bá finú fẹ́ dọ̀ sí nǹkan kan lóore tí wọn ò bẹ́ pé kó ṣe bí irú àwọn nǹkan wọ̀nyí báyìí sàrà nǹkan kan yóò padà já sí rere fún un. torí ẹ̀ ló ṣe jẹ́ pé apá kan ní májè ó lé apá kan ní kò burú ó lé lé ṣùgbọ́n múdù 4 ó gbọ́dọ̀ rí dájú pé kò dín múdù 4 kò dín. wọ́n á ní bóòlù láti wá mọ múdù tẹ́ ń sọ múdù póríṣiríṣi láwùjọ tiwa náà àtọ́rí pé a ní kóńgò wọ́n lè kọ́ ọ̀kan rẹ̀ sànyà ọ̀kan kìíní kankan wọ́n lè ti gbá kan mú wọ́n lè ti lù kándì. tó èwo ni wọ́n gbà lérò múdù tí a gbà lérò a ní múdù ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. báwo láti ṣe mọ̀ bí wọn rẹ̀ ọ wà tó ṣe pé rí pé wọ́n ń tà múdù ànábì sallallahu alayhi wa sallam. àwọn èèyàn náà wọ́n ṣe àtọwọ́dá rẹ̀ nígbà tí wọ́n rí ògidì múdù àwọn náà wá gbẹ́ àwọn bíi bólà járìn tí wọ́n máa ń gbé agolo gbẹ́ nǹkan kan so àwọn náà wá gbẹ́ èyí tó ṣe déédéé tí wọ́n rí pẹ̀lú agolo táwọn rí so èyí tó jà ní pé ń tà dà sínú rẹ̀ tí ó ṣe déédéé múdù tó jẹ́ ìpìlẹ̀ kìí ṣe agolo tí wọ́n fi ṣe lọ́jà. torí ìdí eléyìí ìgbà táwọn náà ṣe ṣe àwọn eléyìí tí wọ́n ṣe pẹ̀lú èyí tó jẹ́ ògidì àrípé nǹkan kan náà lọ́wọ́n kò sí wàhálà ń bẹ̀. wọn náà lè rárú múdù yìí kọ́ máa lò. tí ó bá wá rí múdù olúwa ẹlẹ́dàá kò ní jẹ́ kí nǹkan kún sọ́wọ́ rẹ̀. ọwọ́ rẹ̀ méjèèjì àwọn olùmọ̀ sọ pé múdù ni ọwọ́ wa méjèèjì àtẹ́lẹwọ́ wa méjèèjì tí ọwọ́ tó ṣe pé kò tóbi jù kò sì kéré jù ọwọ́ tí ò tóbi jù tí ò kéré jù àtẹ́lẹwọ́ méjèèjì tí a bá papọ̀ tá a sì fún pọ̀ tá a sì tẹ pẹrẹsẹ a ṣe lọ́nà tó ṣe pé nǹkan lè dúró nínú rẹ̀ ṣùgbọ́n a fún pọ̀ a tẹ pẹrẹsẹ èyí sì ṣe ọwọ́ tó tóbi jù èyí ṣe ọwọ́ tó kéré jù tá a bá da oúnjẹ sínú rẹ̀ oúnjẹ tá a dà sínú rẹ̀ tó kún àtẹ́lẹwọ́ méjèèjì múdù kànù irú rẹ̀ 4 ni wọ́n ní ká yọ fèèyàn kan. gbogbo ẹni tí ó bá láǹfààní àti gbọ́rọ̀ yìí ẹ̀yin náà lè ṣe àtẹ́lẹwọ́ yín méjèèjì tẹ́ bá mọ̀ pọ́wọ́ yín ò tóbi jù kò sì kéré jù bọ́wọ́ tí yín bá kéré jù àbó tóbi jù ẹ wà yíká yín ẹni tọ́wọ́ tiẹ̀ tọ́jú abọ́dé kò tóbi jù kò kéré jù ẹ jẹ́ kó pa àwọn àtẹ́lẹwọ́ méjèèjì ń pọ̀ níbi ìkọ́ ọmọdéyìn kó wá jẹ́ kí àtẹ́lẹwọ́ méjèèjì ó wà nípò pa afẹ́ dà nǹkan sí torí pé nípa àtẹ́lẹwọ́ méjèèjì bá wà nípò pa afẹ́ dà nǹkan sí kò ní jẹ́ níta tẹ́pẹ́rẹsẹ́ kò sì ní jẹ́ kó sì má jẹ́ níta fún pọ̀ jù
kó wà nípò pé a fẹ́ da nǹkan sí láì fún pọ̀ ẹ wá da oúnjẹ sínú ẹ̀ bíi ráìsì bíi àgbàdo bíi jéró bíi ọkà bàbà bíi alikama èyí tẹ́ da sí wọn ẹ wá wábì kan dá sí nǹkan yún ọ̀là ń pè ní múdù kan tẹ́ bá tún bù kejì ó di múdù kejì tẹ́ bá tún bù kẹta ó di mẹ́ta tẹ́ bá tún bù kẹrin ó di mẹ́rin múdù mẹ́rin tèèyàn kan nù gbogbo ibi tíyàn bá wà láyé àtẹ́lẹwọ́ rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ ká pé múdù gan ò ní bẹ̀ àmọ́ bíkíbi tó bá wà torí bíkíbi tó bá wà náà ló ti sẹ̀sùn so àtẹ́lẹwọ́ rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ gbẹ́nìkan bọ̀ dáńjẹ sí èyí tán bá dà sí òun lọ́nà mẹ́rin onítèèyàn kan so báyìí ni a ṣe máa ma ìtọ́jú ọ̀ràn yẹn lórí èèyàn kọ̀ọ̀kan láti ṣe wá wọn ti yẹ èèyàn tá a fẹ́ yọ fún un so eléyìí ni láti ṣe máa yọ Zakātul Fitr wa múdù mẹ́rin òun náà ní tèèyàn kan múdù wo kìí ṣe gbogbo múdù ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń béèrè wá béèrè ẹgbẹ́ tí ń bi wá láti jọ pé agolo mílíkì mélòó wọn ò pàtẹ ọkọ ẹ̀fà agolo mílíkì wọn agolo mílíkì báwo wọn ò ní kí ẹ̀fà agolo mílíkì wọn ọwọ́ yín ni ọwọ́ yín ṣe wọn nǹkan lẹ́yìn bá dà sínú abọ́ kan àtẹ́lẹwọ́ wa tẹ́ ẹ bá tẹ́ ẹ dà sínú rẹ̀ sínú abọ́ kan ẹ wo bí tábọ̀ tí nǹkan yẹn dé nínú abọ́ tẹ́ ẹ fi sòsùn wọn ọ parí so ẹ rí i pé tẹ́ bá ní agolo lẹ́ẹ̀mọ́ ti wọ́ ẹ rí i pé nǹkan kan ṣẹlẹ̀ bákan mẹ́ta ni nínú kọjá wípé nǹkan tẹ́ ẹ wọ̀n yín ó kéré sí agolo tí ẹlòmíín fi ń ṣe òdiwọ̀n fún yín àbí kó ṣe rẹ́gí pẹ̀lú ẹ̀ àbí kó pọ̀ jùlọ. ẹni tó sì súnmọ́ òun náà ní pé àtẹ́lẹwọ́ méjèèjì yìí báyìí tẹ́ ẹ bá fẹ́ da agolo ráìsì sí àtẹ́lẹwọ́ wa méjèèjì tá a bá fẹ́ da agolo ráìsì sí agolo mélòó lẹ́dà sí kálukú wà àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀rùkọ àwọn màmá ti ń dáná ojoojúmọ́ tẹ́sí ń fi agolo wọn ráìsì lójoojúmọ́ wọ́n mọ̀ bí wọn rẹ̀ agolo mélòó lọ́dà sọ́wọ́ tọwọ́ rẹ̀ lè gbà ìjọba da méjì tó di méjì lọ ẹ wo ibi tí ó dé torí ẹ̀ agolo kọ́ ni wọ́n ní kí ẹ fi sí múdù ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtẹ́lẹwọ́ yín méjèèjì ntọ́ba ti kùn ọwọ́ tí ò tóbi jù tí ò kéré jù ẹyọ kanu ẹ wá ṣe bẹ́ẹ̀ lọ́nà mẹ́rin eléyìí jẹba à ń fẹ́ kẹ́ yọ Zakātul Fitr